Ẹ kú àbọ̀. Fọ́nrán kọkànlá ti Òṣùṣù ti ilé ẹ̀kọ́ Yorùbá àwa. Ẹ tẹ̀lé ẹ gbàgbọ́ kí ẹ sì pín, ẹ jẹ́ kó máa wò gbòòrò ilé ayé lọ. Ẹ fún àwọn tó kàn, ẹlòmí adé ajẹmọ́ wá ní kò kàn. Fún àwọn tó kàn, ìkànnì máa wá kiri. Àmọ́ tó bẹ̀ sí ní wọn láìpẹ́, á rí ibi kan. Kọ́ọ̀rọ̀ kó kà wáyé. Níbi tí a ti kọ́ gbogbo ẹ̀ka ẹ̀kọ́ ni o. Nínú èdè tiwantiwa, èdè Yorùbá, èdè kóòtù òjíire. Ẹ jẹ́ ká gbàgbọ́. Ẹ̀ka ẹ̀kọ́ ni subject. Kókó ẹ̀kọ́ ni topic. A sì ti wà lórí ẹ̀ka ẹ̀kọ́ tí ń ṣe ti ẹ̀kọ́ ìrísí physics. Èyí tá ti wà lórí nǹkan bí kókó kejì. Kókó kejì ló ní ṣe pẹ̀lú iṣẹ́, okun inú àti agbára. A ti ṣe àwọn ẹ̀kọ́ lórí iṣẹ́. A sì ti bẹ̀rẹ̀ pẹ̀lú okun inú náà. Okun inú náà ní ẹ̀kọ́ tó kọjá. A ti sọ dépele onírúurú okun inú. Lábẹ́ èyí tá ti rí okun inú ọlọ́nà. Okun inú ọlọ́nà. Nínú okun inú ọlọ́nà a ní ìsọ̀rí méjì. Ìsọ̀rí kan rẹ̀ jẹ́ ti okun inú orí ìró. Ìyẹn lábẹ́ okun inú ọlọ́nà mechanical energy. Okun inú ọlọ́nà. Níbẹ̀ láti rí okun inú orí ìró. Okun inú orí ìró yìí ni potential energy. A tún wá rí okun inú orí ìṣe, èyí tí a ń pè ní kinetic energy. A ti sọ nípa ìdíwọ́ àwọn méjèèjì. A sì ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àpẹẹrẹ lábẹ́ wọn. Ṣùgbọ́n báyìí a máa tẹ̀síwájú lórí okun inú orí ìṣe. A máa mú àpẹẹrẹ kan jáde tàà sáré ṣe. Nítorí a lọ sí, láti bẹ̀rẹ̀ lọ a máa lọ sí orí ìparadà àti àìlófò okun inú ọlọ́nà. Ìparadà àti àìlófò. Kí ni ìparadà? Ìparadà nínú èdè Gẹ̀ẹ́sì ni transformation àti conservation. Transformation and conservation. Ìparadà àti àìlófò. Ó yẹ ká tú ká mọ̀ nǹkan tá lò. Èdè Yorùbá pọ̀. Ká lè mọ̀ nǹkan tá lò nínú àwọn ìwé kíkà, ìwé tá ó máa kà. Níbi tí wọ́n tún máa yọ tirẹ̀. Nǹkan tá fi dé. Ó yẹ ká mọ̀ tú. Ìparadà àti àìlófò okun inú ọlọ́nà. A lọ sórí rẹ̀. Ṣùgbọ́n ẹ jẹ́ ká sáré ṣe àpẹẹrẹ kan lábẹ́ okun inú orí ìṣe. Ká tó tẹ̀síwájú. Àpẹẹrẹ kan tá fẹ́ ṣe ní lábẹ́ okun inú orí ìṣe. Ètò kà báyìí. Àdó kan tí ó ní àkópọ̀ 40 ìwọ̀n. Àìyípadà ìwọ̀n ara ẹ̀yẹn wíwọ̀n bá táwọn yẹn. Ìdíwọ̀n ẹ̀yẹn ó jẹ́ ti àìyípadà. Kò ní sí pé wọ́n yá ó débi ìkórìíta kan ó wá já sí 30 ìwọ̀n àbí 50 ìwọ̀n. Ó jẹ́ àìyípadà. Ó máa wà lórí 40 ìwọ̀n àìyípadà. Pẹ̀lú gbígbéra ní speed. Gbígbéra 16 lé ní 200. Ohun ẹgbẹ̀ wákàtí agbára òdì kan. Wákàtí ní ohun ẹgbẹ̀ yìí túmọ̀ sí kilogram per hour. Ohun ẹgbẹ̀ wákàtí
agbára òdì kan. ìwọ̀n ẹgbẹ̀ wákàtí agbára òdì kan. Ó tún ní kilogram per hour, ìyẹn ẹyọ ti gbígbéra, unit of speed, ẹyọ ti gbígbéra nìyẹn. Ṣe ìṣirò okun inú orí ìṣe rẹ̀. Wọ́n ní ká ṣe ìṣirò okun inú orí ìṣe rẹ̀. Èyí tó túmọ̀ sí pé find out its kinetic energy, okun inú orí ìṣe rẹ̀. Wọ́n ní ká wá síta. Ìlàdí mo pè ní solution. Nínú àkọọ́lẹ̀ ọ̀hún a ti rí àkópọ̀ ní ìsàmì àkópọ̀ nìyẹn, èyí tó fún wa ní ogójì òwọ̀n, àkópọ̀ fún wa ní ogójì òwọ̀n. Wọ́n dẹ̀ fún wa ní gbígbéra, ìsàmì gbígbéra rèé, òun náà wà lórí ẹ̀rìndínlógún lé ní ìgbà kan. ẹ̀rìndínlógún lẹ́gbàá, òun ni ìyẹn òwọ̀n ẹgbẹ̀. Wákàtí ní agbára òdì kan. Wákàtí náà pè ní hour, wákàtí, èyí tí mo ní kó túmọ̀ sí kilogram per hour. Ká tó wá tẹ̀síwájú pé a máa ṣe ìmúlò, ká tó wá fi àlà sílẹ̀, torí pé àlà sílẹ̀ yẹn fọ́múlà la máa fi ṣàwárí àwọn kinní wọ̀nyí. A ti rí àwọn èròjà, àwọn iye àti ìdíye tó fẹ́ ká lò nínú ìbéèrè ọ̀hún. Gbàtà tó wá rí, ká tó bẹ̀rẹ̀ sí nílò àwọn ìdíye àbí iye ọ̀hún, a gbọ́dọ̀ jẹ́ kí gbogbo wà lórí ohun tá a pè ní SI tàbí ER, tiwa ní ER, ti Gẹ̀ẹ́sì ní SI, kẹ́bí kan tó ń kọ sókè yìí, SI, ER. Kí ni fún mi ni wọ́n? Kí ni ìtumọ̀ wọn ní pàtó? Ìtumọ̀ wọn ní irú SI náà pè ní System International System of Unit. Ìyẹn lọ́dọ̀ wọn lọ́dọ̀ wa ni a pè ní ER, a pè ní ìpèsè ẹyọ àgbáyé, ìpèsè ẹyọ àgbáyé, ER. Wọ́n la pè ní, a gbọ́dọ̀ gbé wọn lọ sórí ìpèsè tí gbogbo àgbáyé gbà. ìpèsè ẹyọ tí gbogbo àgbáyé gbà, a gbọ́dọ̀ gbé wọn lọ sórí rẹ̀. Èyí wà lórí òwọ̀n, ọ̀hún gba òwọ̀n, nǹkan tó ń gbà tí gbogbo àgbáyé gbà, òun ni ní ti Gẹ̀ẹ́sì òun náà pè ní kilogram náà gbà pé ká máa fi ṣe. Ìta à ń pè ní òwọ̀n ẹgbẹ̀, a gbọ́dọ̀ gbó lọ sí òwọ̀n ẹgbẹ̀. A máa wá ṣe ìmúlò pàṣípààrọ̀ ogójì àti ẹgbẹ̀rún kan, tó máa wá fún wa ní òdo tòǹdó òdo ẹ̀rin òwọ̀n ẹgbẹ̀ kilogram. Nǹkan tá a bá máa tún wọn náà ní, a gbọ́dọ̀ máa tún bá ṣe ń pè, bá ṣe máa ṣe ìmúlò rẹ̀, a gbọ́dọ̀ máa tẹ̀lé. Ó ní mi tá a rìn, ẹ jẹ́ kí kíni kan àwọn ọmọ CEA ṣáájú ilé ẹ̀kọ́ èkejì, ẹ jẹ́ kó kọ gbogbo wọn lára, àtàwọn tó lọ sí ṣáájú ilé ẹ̀kọ́ èkejì ọ̀hún, ẹ kẹ́kọ̀ọ́ oníkàkú lára, àti àwọn olùkọ́ gan táwọn ń bẹ̀, ẹ jẹ́ ká máa tẹ̀lé kíní. Nǹkan tí gbogbo wa máa tó bẹ̀rẹ̀ sí ní múlò ni. Bẹ́ẹ̀ ni, nǹkan tá a gbọ́dọ̀ mọ túbọ̀ eléyìí, ìyẹn òwọ̀n ẹgbẹ̀. Gẹ́gẹ́ bí Gẹ̀ẹ́sì wọ́n ní 0.04 kilogram, 0.04 kilogram, wọ́n ṣe máa pè nìyẹn. Báwa ṣe pè ní òdo tòǹdó òdo ẹ̀rin òwọ̀n ẹgbẹ̀. Ẹ jẹ́ ká kọjá lọ sórí gbígbéra fún wa ní ẹ̀rìndínlógún lé ní ìgbà kan. Ẹ̀rìndínlógún lé ní ìgbà kan, òun ní ẹyọ òwọ̀n ẹgbẹ̀. Wákàtí agbára òdì kan, ìtàpẹ̀ ní kilogram per hour. Ṣùgbọ́n
èyí tí a máa ń lò nù rẹ̀ ni a máa gbélé lọ sí ní ọ̀dọ̀ wọn náà ó wà lórí kìlómítà wáyé kìlómítà per hour a máa gbé lọ sí mítà per second mítà per second lọ́dọ̀ wà ní wíwọ̀n ìṣẹ́jú mítà per second ó wà lórí kilogram per hour a máa gbé lọ sórí mítà per second mítà per second lọ́dọ̀ wà ní wíwọ̀n ìṣẹ́jú ilé máa lọ sí ó máa dọ́gba sí èjì ọ̀kan ẹ̀fà òun fẹ́ lọ sí afẹ́gbélé lọ sí tá a máa dá ilé padà sórí wa a máa ní ṣe pẹ̀lú ẹgbẹ̀rún kan pàṣípààrọ̀ ló lè jẹ́ sí agbára òdì kan yìí pàṣípààrọ̀ ló jẹ́ ìkànnì wákàtí kan ló wà ní abẹ́dàkalẹ̀ lọ sí ìṣẹ́jú kan ọgọ́ta ìṣẹ́jú ní òǹkà kan ọgọ́ta mìíràn ìyẹn ọgọ́ta òǹkà ní wákàtí látàrí èyí a ní ọgọ́ta méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó máa gbé láti ìṣẹ́jú lọ sí wákàtí a máa ní ṣe pẹ̀lú ọgọ́ta kan àti ọgọ́ta mìíràn òun máa gbélé lọ sí ìṣẹ́jú ètò máa fún wa ní tábà máa gé gbogbo wọ̀nyí tábà ti lè gé bí eléyìí a wá fún wa ní ọgọ́ta wíwọ̀n ìṣẹ́jú agbára òdì kan ọgọ́ta wíwọ̀n ìṣẹ́jú agbára òdì kan ló máa fún wa tábà ti gé bẹ́ẹ̀ báyìí a ti yege pẹ̀lú àmàwá ní ẹ̀jẹ̀ ká ní pé a ní àkópọ̀ tòǹdó ẹ̀rin àkópọ̀ odò tòǹdó ẹ̀rin owó ẹgbẹ̀ àwa tún ní gbígbéra èyí tó já sí ọgọ́ta wíwọ̀n ìṣẹ́jú kan agbára òdì kan wíwọ̀n ìṣẹ́jú agbára òdì kan wíwọ̀n ìṣẹ́jú agbára òdì kan báyìí àwa lè ṣe ìmúlò àwọn ìdíye wọ̀nyí látàrí pé a ti dáhùn padà lọ sórí ìpèsè ẹyọ àgbáyé ìpèsè ẹyọ àgbáyé international system of unit òun ní ìpèsè ẹyọ àgbáyé àti kó wọn lọ sórí ìpèsè ẹyọ àgbáyé àwa lè ṣe ìmúlò wọn báyìí okun ní orí ìṣe òun ló máa wáyé báyìí okun ní orí ìṣe ìsàmì ẹnìyẹn èyí tó dọ́gba sí ìdá ọ̀tọ̀ọ̀tọ̀ àkópọ̀ ẹsẹ̀ gbígbéra agbára èjì ìyẹn àlàsílẹ̀ fọ́múlà tí mo kọ́lẹ̀ ní ẹ̀kọ́ tó kọjá nìyẹn báyìí a máa wá ṣe ìwúlò àwọn ìdíye tó fún wa yìí ìdápadà sí kékeré yìí sí orí ìpèsè àgbáyé òun ló jẹ́ kókó jùlọ àti dápadà báyìí ká máa ṣiṣẹ́ tó kù lọ́wọ́ kù sí a ní àkópọ̀ òdo tòǹdó òdo ẹ̀rin ìlọ́po ọgọ́ta agbára èjì awádó lórí èjì ìdá ọ̀tọ̀ọ̀tọ̀ ìtumọ̀ wá fún wa ní tá a máa lo méjì papọ̀ á fún wa ní èjìléní àádọ́rin
èjìléní tàbí èjìléní àádọ́rin ká ṣe ìṣirò okùnú orí ìṣe. Okùnú orí ìṣe yìí mo ti ní pé ẹyọ okùnú orí ìṣe àti okùnú orí ìró àti iṣẹ́ ṣíṣe inú ẹyọ kan náà ti jáde wá, ẹyọ kan náà jọ ní, ẹyọ wọn òun ni Joel, inú ẹyọ tó wà nìyẹn Joel patent, Joel àṣẹ ìjọsí nìkan orúkọ rẹ̀ àyípadà Joel, ìyẹn ẹyọ nǹkan tá a wá kiri ọ̀run yẹn. Ṣe ìṣirò okùn inú orí ìró orí ìṣe, okùn orí ìṣe àdó yìí, okùn orí àdó ọ̀hún òun ni èjìléláàádọ́rin Joel, òun ni okùn orí ìṣe. Láti nílá máa kọjá lọ sí abala kejì tí mo sọ, ìyẹn ìparadà àti àìlófò òkùnnú ọlọ́nà. Ẹ jẹ́ ká kọjá lọ sórí ìparadà àti àìlófò òkùnnú ọlọ́nà. Mo ní ìparadà ní lámọ̀ sí transformation, ìparadà. Àìlófò ní conservation, àìlófò conservation, ìparadà transformation, ìparadà àti àìlófò òkùnnú ọlọ́nà. Transformation and conservation of mechanical energy. Nínú gbogbo atótónu nípa okùnú orí ìró àti okùnú orí ìṣe, nínú gbogbo atótónu àti wá rí wípé iṣẹ́ okùnú orí ìró àti okùnú orí ìṣe, iṣẹ́ àwọn méjèèjì wọ́n jọ ní àjọṣepọ̀. A fẹ́ máa ṣàlàyé o, bí mo ṣe ń là bí ìkíní wọ̀nyí báyìí, mo rí ká máa dé ojú tó kó máa dé nínú gbogbo ọ̀rọ̀ tá ti sọ. Nǹkan tá wá rí ni pé okùnú orí ìró àti tàbí iṣẹ́ okùnú orí ìró àti okùnú orí ìṣe, iṣẹ́ ṣíṣe wọ́n jọ ní àjọṣepọ̀. Tá bá ti lo ẹ̀rọ tó dájú, if a perfect device is applied, tá bá ti lo ẹ̀rọ tó dájú, pẹ̀lú ìmúlò ẹ̀rọ tó dájú, okùnú ìtàn sọ̀rọ̀ èyí a tún wá rí pé ó lè di yíyí padà láti ipò kan lọ sí òmíràn. Ìyẹn okùnú tá a sọ̀rọ̀ èyí ó lè di yíyí padà láti ipò kan lọ sí òmíràn. Òfin kan wá ṣe pàtàkì èyí tó di ìyípadà wọ̀nyí, èyí tó dì mú òfin àdáyébá, òfin àdáyébá tó ṣe pàtàkì tó di yíyípadà wọ̀nyí tó dì mú. Mo ní wọ́n lè yí padà láti ipò kan, àwọn okùnú yìí ni wọ́n lè yí padà láti ipò kan lọ sí òmíràn. Òfin kan wà tó dì wọ́n mú. Òfin yìí la wá mọ̀ sí òfin àìlófò òkùnnú, òfin àìlófò òkùnnú, èyí táwọn onígẹ̀ẹ́sì ń pè ní the law of conservation of energy, the law of òfin àìlófò òkùnnú, the law of conservation of energy. Òun ni òfin tó di yíyí padà àwọn òkùnnú, òfin tó dì mú nìyẹn. Báyìí òfin àìlófò yìí
èló tí wọ́n sọ wípé nínú ìpèsè òfin àìlófò láyànnà náà èyí tó ní ṣe pẹ̀lú okun náà òfin àìlófò yìí òun ló tí wọ́n sọ wípé nínú ìpèsè ìdápọ̀ àti ìdádó ìpèsè ìdápọ̀ tàbí ìpèsè ìdádó kí ni mo ní sọ pẹ̀lú ìdápọ̀? A ní we have two systems. Àkọ́kọ́ rẹ̀ ní isolated system, ìkejì ní closed system. Nínú àwọn system ní òfin kì í ṣọlá, ìpèsè ní system ìpèsè. Òfin ló wá sọ wípé nínú ìpèsè ìdápọ̀ àti ìpèsè ìdádó, ó ní pé gbogbo àpapọ̀ okun inú jẹ́ àìyípadà. Ìpèsè ìpapọ̀ bóyá wọ́n dá ọkọ̀ ní o, ìdápọ̀ ní o, maybe they are close or they are isolated. Tí system ìpèsè ọ̀hún ní system ọ̀hún tó bá jẹ́ ti ìdápọ̀ tàbí ìdádó ní isolated, ìdápọ̀ ní close. Ó ní gbogbo okun inú wọn já sí àìyípadà. Ó ní ó jẹ́ àìyípadà. Ó ní ó jẹ́ àìyípadà. Ní gbogbo ìgbà ló jẹ́ àìyípadà wọn. Kì í ṣe tó yá nígbà kan àwọn yípadà ní gbogbo ìgbà ó jẹ́ àìyípadà. Bó tilẹ̀ jẹ́ pé àwọn okun inú tá à ń sọ nípa wọn yìí wọ́n lè di yíyípadà fún ara wọn. Àwọn okun inú lè di yíyípadà láti ipò kan lọ sí òmíràn. Àwọn okun inú tá à ń sọ yìí wọ́n lè di yíyípadà fúnra wọn. Nínú ìdádó àti ìdápọ̀ wọ́n jẹ́ àìyípadà, ṣùgbọ́n fúnra láwọn ó ní àwọn ibi tá a rí o tí mo fi ṣàlàyé àwọn kinní wọ̀nyí o, àlàyé àkọọ́lẹ̀ ni mo ṣàlàyé yìí o. Wọ́n lè yí padà o láti ipò kan sí òmíràn, ṣùgbọ́n nínú bí isolated ìdádó àbí ìdápọ̀ wọ́n jẹ́ àìyípadà, ṣùgbọ́n wọ́n lè yí padà láti ipò kan sí òmíràn. Kí a ní pé ẹ̀yẹ́ kí n ṣàlàyé tá a bá ní pé kí a ní pé àwọn olóyìnbó àwọn onígẹ̀ẹ́sì a ní pé IE lọ́dọ̀ wá ní a pè ní kí a ní pé kí ẹ̀yẹ́ ká mú yẹn lọ́wọ́ òsì. IE kí a ní pé máa fẹ́ sọ̀rọ̀ bàbá ní pé kí dípò kí ní pé IE àní kí okun inú lè di dídá. A lè dá okun inú nígbà tá a ní pé okun inú wọ́n lè yí padà nínú ipò kan lọ sí òmíràn. Wọ́n lè yí padà, okun inú lè di yíyí padà láti ipò kan lọ sí ipò mìíràn. Kí a ní pé káwá ní pé náà, that is káwá ní pé náà okun inú lè di dídá tàbí ṣíṣòfò ní àkókò ìparadà. Nígbà tí wọ́n ti ń láti ipò kan sí òmíràn ọ̀hún, àwọn okun inú tá a sọ yìí ó lè wáyé, wọ́n lè di they could be created, wọ́n lè di dídá tàbí kó tún ṣòfò ní àkókò ìparadà nígbà tí wọ́n ti yí padà wọn. Ìyẹn gẹ́gẹ́ bí ìwò nǹkan tí òfin ọ̀hún tó tún sọ. Òfin àìlófò yìí ló sọ bẹ́ẹ̀ o. Law of conservation of energy, òfin àìlófò okun inú. Ká tún wá tẹ̀síwájú, a ti sọ nípa ìpèsè ìdápọ̀ tàbí ìdádó yìí. Ká wá ní ohun tí a fẹ́ fún
lókun inú tàbí tá a fẹ́ gba okun ní lọ́wọ́ rẹ̀. Ìyẹn nípa ti èmi yànnàná nípa ìpèsè èyí tó wà lábẹ́ òfin yìí ni o, nípa ìpèsè ìdádó yìí tàbí ìdápọ̀ yìí. Tí a bá wá ní àpapọ̀ ohun tí a ó fún tàbí gbà okun náà ní ọwọ́ rẹ̀, ibi tá a fẹ́ gbọ́ okun náà àbí tá a fẹ́ fún okun náà yìí tàbí gbà ní ọwọ́ rẹ̀, gẹ́gẹ́ bí àpẹẹrẹ àpapọ̀ ní pé kí nǹkan kó wà, ó lè wà lọ́tọ̀ọ̀tọ̀ ara wọn ṣùgbọ́n oníkálukú wà ní tirẹ̀, ó lè dádó, ó lè dàpọ̀ ṣùgbọ́n wọ́n ní àgbègbè kínníkínní oníkálukú wà ní tùbínùbí ara rẹ̀ oníkálukú. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ ilé ayé àgbáyé, ìyẹn àpẹẹrẹ kan ni o, fún àpẹẹrẹ ni o, gbogbo àgbáyé jẹ́ ìpèsè ìdádó, àpẹẹrẹ kan tó yanrantí nìyẹn, tá lè fi ṣe àpẹẹrẹ tó lè yé wa yékéyéké. Gbogbo àgbáyé tá ń wò yìí ó jẹ́ ìpèsè ìdádó nítorí pé kò ní ohun àjọpín lẹ́yìn ara rẹ̀. Ayé yìí ni o, kò ní ohun àjọpín, ayé yìí láyé ó dúró rogodo ni, kò ní ohun àjọpín lẹ́yìn ayé yìí, kò lóhun àjọpín mọ́. Oòrùn dúró sí tẹ̀rẹ̀, òṣùpá dúró sí tẹ̀rẹ̀, oníkálukú dúró ní kétékété ti ara wọn, bẹ́ẹ̀ láyé ṣe dúró, kò wá ní ohun àjọpín lẹ́yìn ara rẹ̀, ìyẹn àgbáyé. Òun dúró ní gbogbo ohun, oníkálukú dúró tirẹ̀, òun dúró tirẹ̀, òṣùpá dúró tirẹ̀, ayé dúró tirẹ̀. Ara àwọn ìpèsè ọ̀hún nìyẹn, system, bóyá ìdádó ni tàbí ìdápọ̀, oníkálukú ló dúró. Tí a bá sọ̀rọ̀ nípa okun inú ọlọ́nà, tá a bá sọ̀rọ̀ nípa okun inú ọlọ́nà lábẹ́ òfin yìí náà tún ní o, èmi fi yànnàná ìpèsè ìdádó àti ìdápọ̀ nǹkan kan tó ń bá wọn jà, bọ́n ṣe rí, bọ́n ṣe ní pín ohunkóhun ní láti ta nígbà tí wọ́n ti dúró tí wọn ò ní àjọpín. Ayé ò ní àjọpín pẹ̀lú ọkàn mi, ni pé ayé kan ló lọ sẹ̀gẹ̀ síbì kan, rogodo táyé dúró ló dúró, kò ní àjọpín lẹ́yìn ara rẹ̀. Tá a bá sọ̀rọ̀ nípa okun náà lọ́nà, òfin kan náà yìí olóòtú wá fi hàn wípé àpapọ̀ okun inú orí ìṣe àti okun inú orí ìró onímọ̀ wá já sí aláìyípadà. Òfin yìí ni o, tá a bá sọ̀rọ̀ nípa ti òfin ọ̀hún, òun ló tún wá ní pé àpapọ̀ okun inú orí ìró àti okun inú orí ìṣe, ó ní àwọn méjèèjì wá já sí aláìyípadà, ó ní wọ́n jẹ́ àìyípadà. Àpapọ̀ wọn bákan náà ìṣerí, potential energy, kinetic energy, ibikíbi tó bá ti wà wọn kì í yípadà. Àpapọ̀ wọn tá a bá tún papọ̀ bọ́n ṣe rí nù náà ṣe rí, wọn ò yípadà níbikíbi tó bá ti ń ṣẹlẹ̀ sí. Ó ní wọ́n jẹ́ aláìyípadà, ìyẹn fún ara, èyí tí wọ́n ní fún ara tí wọ́n wáyé, fún ara tí wọ́n ti wáyé, ara tí wọ́n ti wáyé yẹn wọ́n jẹ́ aláìyípadà ní ara wọn. Tó bá tẹ̀lẹ̀ nínú ara ti ilé ayé, ó jẹ́ aláìyípadà, wọ́n jẹ́ aláìyípadà fún ara tí wọ́n ti wáyé. Ṣùgbọ́n ọkùnrin tá a sọ̀rọ̀ yìí o, wọ́n lè di yíyípadà o láti ipò kan sí òmíràn o, èyí tó já sí pé ọkùnrin yìí ó lè yí padà, ìyẹn ọkùnrin orí ìró ó lè yí padà sí ọkùnrin orí ìṣe, ọkùnrin orí ìṣe ó sì lè yí padà sí ọkùnrin orí ìró láàrin ara wọn.
okun ní orí ìṣe ó lè yí padà sí okun ní orí ìró, okun ní orí ìró ó lè yí padà sí okun ní orí ìṣe. Ṣùgbọ́n àtakò wọn lára ibi tó ti ṣẹ̀ wọ́n, lára nǹkan tó ti wáyé òun, níbi gan tá a ti rí wọn, àpapọ̀ wọn jẹ́ aláìyípadà. Bí wọ́n papọ̀ tó wà ní ọ̀tọ̀ọ̀tọ̀, wọ́n jẹ́ aláìyípadà. Ṣùgbọ́n wọ́n lè yípadà láti orí okun orí ìró, from potential energy to kinetic energy, from kinetic energy to potential energy. Wọ́n lè yípadà láti okun ní orí ìró lọ sí okun ní orí ìṣe, okun ní orí ìṣe lọ sí okun ní orí ìró. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ okun ní aláìlófò tá ń sọ̀rọ̀ yìí, okun ní aláìlófò, conservative energy, okun ní aláìlófò. Ẹ jẹ́ kí a sọ̀rọ̀ nípa okun ní orí ìró àti okun ní orí ìṣe. Ìyẹn gẹ́gẹ́ bí àpẹẹrẹ okun ní orí ìró, èmi fẹ́ jẹ́ àti bá ìparadà àti bọ́jì ń paradà báyìí gẹ́gẹ́ bí okun ní aláìlófò báyìí, conservative energy. Ẹ jẹ́ ká wá sọ̀rọ̀ nípa okun ní méjèèjì, ìyẹn lọ́dọ̀ okun ní aláìlófò. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa okun ní méjèèjì, ìyẹn okun ní orí ìró àti okun ní orí ìṣe, ìyẹn lára àwọn àlàsílẹ̀ méjì yìí. Àlàsílẹ̀ àkọ́kọ́ ni ara tó jálulẹ̀ kan, a body that is falling, ara tó jálulẹ̀ kan. Àti ìkejì iṣu alásọ̀rọ̀, pendulum. Lára àlàsílẹ̀ méjì yìí, lára ara tó jálulẹ̀ kan àti lára iṣu alásọ̀rọ̀, ẹ jẹ́ ká wá ṣe àlàyé okun ní orí ìṣe àti okun ní orí ìró. Lára àwọn méjèèjì, ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa wọn. Àkọ́kọ́ ni ara kan tó jálulẹ̀, okun ní orí ìró àti okun ní orí ìṣe láti ara kan tó jálulẹ̀. Ẹ jẹ́ ká yọ̀rọ̀ náà. Látàrí okun ní orí ìró àti ìṣe láti ara tí ó já lulẹ̀. Ara tó já lulẹ̀ ní ara tó já lulẹ̀, ká ní pé ara tó já lulẹ̀ yìí ó ní àkópọ̀, ara ò ní àkópọ̀, ara yẹn ní àkópọ̀ yẹn máa wà ní àkópọ̀ àtúnjẹ́ ilẹ̀ yẹn á wà ní ohun ẹgbẹ̀. Ara tó jálulẹ̀ yìí ó wà lórí pèlé kan sí orí ilẹ̀ẹ́lẹ̀. Orí ìpele tó wà sórí ilẹ̀ẹ́lẹ̀ yìí ó lápè ní ògùrò, height. Orí ìpele tó wà yìí sí orí ilẹ̀ẹ́lẹ̀ òun ló jẹ́ ògùrò. Ògùrò yẹn máa wà ní wíwọ̀n, á wà ní wíwọ̀n ètò onígẹ̀ẹ́sì pè ní mítà, á wà ní wíwọ̀n. Ìyẹn orí ògùrò tó wà. Mo fẹ́ ṣàlàyé ara tó jálulẹ̀. Tá bá ti lè mọ àlàyé yìí, àti fi ìlàdí bá ìbéèrè
ìbéèrè yóò wù kàn bí wá àti fi ìlàdígba àrò wá lọ́rùn láti lè máa láyé yìí onírúurú ìbéèrè tó bá tẹ̀ béèrè lákọ̀ọ́fẹ́ ló tún ní àfojúgbé ojúmu láti pele òkè yìí tàbí láti jálù rẹ̀ arájá látòkè wá a rí pé ara yìí níbi tó wà tẹ́lẹ̀ kó tó jábọ́ ó wà ní wá ìsinmi ló wà kó tó jábọ́ nǹkan ló lè wù kó ṣẹlẹ̀ sí tó fi jábọ́ báyọ̀ ti jábọ́ ní lẹ́nu ṣùgbọ́n jíjábọ́ tó máa jábọ́ kò ní ẹsẹ̀ gbígbéra kò ní gbígbéra lọ́wọ́ níbi tó dúró sí yẹn torí pé orí ìsinmi ló wà ó wà ní wá ìsinmi kò lò fi ní gbígbéra kó tó jábọ́ ọlọ́gbẹ́ kò ní gbéra kó tó jábọ́ yẹn ṣùgbọ́n ó ní àkókò àti ògùrò ọlọ́gbẹ́ ó ní àkókò àti ògùrò yẹn irú okùn inú tó wà ní níbi tó wà yìí lókè ibi tó wà yìí níbi tó ti jábọ́ wà yìí okùn inú tó ní ibẹ̀ pátápátá wá jẹ́ ti okùn inú orí ìró torí pé kò ní ẹsẹ̀ gbígbéra torí pé gbígbéra ò sí níbẹ̀ gbogbo okùn inú tó ní níbi tó wà yẹn ó jẹ́ okùn inú orí ìró kò kí ń yí padà okùn orí ìró àìyí padà ìtọ́já sí ní ibi tó wà yẹn okùn orí ìró lóní èyí tó já sí àkópọ̀ lálá àti ògùrò lálá tó ní jẹ pẹ̀lú ògùrò bí àṣà lálá èyí tó ní jẹ pẹ̀lú ògùrò níbi tó wà yẹn gbogbo okùn tó ní níbi tó dúró sí ọ̀hún kó tó jábọ̀ ọ̀hún ó jẹ́ ti okùn orí ìró mú yẹn lọ́wọ́ pé kó tó jábọ̀ o kára tó jábọ̀ tó bá ti mú àwọn àlàyé lọ́wọ́ ó fẹ́ lọ ṣe ìwé ìdánwò ìwé kíní kan àbájáde ti ilé ìwé kejì ìyẹn girama wàá kọ̀ rẹ́rìn lọ ṣé ni wàá gàgà apá jùlọ ìtọ́pè ní jáàmù tó bá ti ní àwọn àlàyé nǹkan tó wà nínú ẹ̀kọ́ ìrísí lọ́wọ́ ó ti tọ̀ ní kádé pé látàrí ìkàntàpè ní ìṣẹ́wẹ́lẹ́ òye wéèfù a ní pé wọ́n ní pé kí ni ọ̀nà rere tó wà láti ibi tí gbòǹgbò ọ̀hún wà àti ibi tó ti dún a ti mọ̀ pé àbálọ àbábọ̀ méjèèjì ọ̀nà rere tó wà bẹ̀ wá jẹ́ two ìlọ́po ọ̀nà rere tó wà bẹ̀ àbálọ àbábọ̀ méjì ló wá jẹ́ distance ọ̀nà rere a máa fi ṣe ìlọ́po èjì nígbà tá ti máa àlàyé wọ̀nyẹn kékeré lèyí tó kù àlàyé yẹn lọ́wọ́ láàrin ṣe fún wa apọ̀ ọmọ gíráàmù aká àwọn ìwé èdè gẹ̀ẹ́sì tó fún wa ìyẹn ìwé kíkà wọ̀nyí àwọn gíríkì ti ṣe èdè tó ọ̀pọ̀lọpọ̀ 99% ẹ̀ ìdá ọ̀kàndínlọ́gọ́rùn-ún ẹ̀ ló jẹ́ Greek tó fi ṣe wọ́n wọ́n bá ní tí àwọn English wọn náà àwọn tó ṣe àwọn iṣẹ́ wọ̀nyí Indo-Europea ilẹ̀ Indo-Europea lọ́nà ti ṣe bẹ̀rẹ̀ ti ṣe ní Indo-Europea lọ́wọ́ àwọn tó dẹ̀ wá bẹ̀ èdè wọn ní Greek àti Latin nígbà tó ń pè fún wa kọ̀ máa kákákáká àṣà àsórí tábà ti lè ṣe ìgbàgbéra gbàgbé ẹyọ kan ní nǹkan tá a sórí ọ̀hún eléyìí tó kù ti já sí òfo ṣùgbọ́n tó pé èdè wa yìí ni wàá wá mú àyíní padà tó a ti gbàgbé àyínìke wá yí padà tó bọ́ ṣe jábọ̀ wọ́n ṣe jábọ̀ òkè ibi tó wà yẹn ibi tó dúró sí ọ̀hún gbogbo okùnrin tó ní ó jẹ́ okùnrin orí gbùrò àní àlàsílẹ̀ òfin okùnrin rò ní àkópọ̀ lálá àti ògùrò ibi tó wà. Now báyìí ó ti rájá ó ti ń já ó ń jálulẹ̀ bó ti ń pọ̀ yẹn gbogbo olúkúlùkù ipò tó dé ló ní okùnrin tó wáyé ṣùgbọ́n ní kété tó fi orí wá sí nílẹ̀ tó ń jábọ̀
láwọn máa ṣe àkójọpọ̀ òkúnnú orí ìṣe bó ṣe ń bọ̀ ọ̀hún láwọn máa ṣe àkójọpọ̀ òkúnnú orí ìṣe bó ṣe ń bọ̀ ọ̀hún láwọn máa ṣe àkójọpọ̀ bó ṣe ń bọ̀ tí àwòrán rẹ̀ yẹn tó ń dínkù tókùrò yẹn ń dínkù yẹn ní okun ní orí ìró náà ń dínkù tó wá ń yí ó ń paradà ní ibi àyípadà tá à ń sọ nìyẹn ó wá ń paradà sí inú okun ní orí ìṣe báyìí bó ṣe ń jábọ̀ yẹn ló wá ń di okun ní orí ìṣe lọ má jẹ́ kẹ́rù bẹ́ẹ̀ àlàyé tó wà bẹ́ẹ̀ nìyẹn nìkan jábọ̀ everybody fall free from up calculate the distance calculate the mass gbogbo àlàyé ṣáni tẹni pé ibi tó wà tẹ́lẹ̀ kò ní okun ní orí ìṣe kankan bó tilẹ̀ òkú kéré mọ́ nígbà tó wá ń jábọ̀ okun ní orí ìṣe ẹ̀ wá ń pọ̀ sí okun ní orí ìró wá ń kéré sí ní kété tó dé pele tí mo kọ ú sí yìí pele tí ní nígbà tó ń jábọ̀ tó dé pele ú ó ní ó wà lórí pele kan sórí ilẹ̀ ilẹ̀ orí pele kan lórí wà sílẹ̀ ilẹ̀ ó ní àwọn ògùrò nígbà tó ní àwọn ògùrò nígbà bó ṣe ń jábọ̀ yẹn ó ti wá kó nípele ú yìí ó ti ṣe àkójọpọ̀ okunnú orí ìṣe ó ti ṣe wọ́n ó ti ní okunnú ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ó ní okunnú tó wá ní lọ́nà tó bó ṣe ń lọ lọ́nà yẹn ó wá ní okunnú tó ní ṣe pẹ̀lú okunnú orí ìró àtòrí ìṣe méjèèjì la máa rò papọ̀ níbikíbi ìkóríta tó bá wò kó dé nìyí níbikíbi pele ní ìkóríta pele tó bá wò kó dé nìyí sílẹ̀ tó ò tí ì délẹ̀ okunnú tó ní tí ohun tó jábọ̀ yìí okunnú tóun náà ní jẹ́ okunnú àròpapọ̀ méjèèjì èyí tó wá dọ́gba sí okunnú orí ìró àròpapọ̀ okunnú orí ìṣe èyí tó wá jẹ́ ti orí ìró àròpapọ̀ ti orí ìṣe orí ìró ti orí ìṣe gbígbéra mi agbára ẹ̀jì máàsì nìyẹn ìyẹn àkópọ̀ lálá ògùrò àròpapọ̀ ìdá ọ̀tọ̀ọ̀tọ̀ àkópọ̀ gbígbéra agbára ẹ̀jì níbikíbi tó bá dé ìyẹn àgbéyẹ̀wò àkọ́kọ́ jẹ́ kí n sún ilé wọ́n bí àwọn lè ní pé àgbéyẹ̀wò àkọ́kọ́ nìyẹn àgbéyẹ̀wò àkọ́kọ́ àlàsílẹ̀ àkọ́kọ́ àlàsílẹ̀ èkejì àlàsílẹ̀ èkejì ó wá kú àlàsílẹ̀ kẹta mo ní ibikíbi tó bá ti dé ọ̀nà tó bá ti dé okùnú méjèèjì ló bá ṣiṣẹ́ papọ̀ àròpapọ̀ okùnú méjèèjì ló máa ṣiṣẹ́ wọ́n jọ ń wọ ọ̀yá àjàkadì ní bẹ́ẹ̀ bó ṣe ń lọ okùnú orí ìró máa dínkù a máa ní okùnú orí ìṣe nígbà tó wá jálù lè gbìí gbogbo okùnú orí ìró tó ń bá bọ̀ tẹ́lẹ̀ tó ń tẹ̀lé bọ̀ tẹ́lẹ̀ yẹn àwa wà lórí òdo àwa kù okunnú orí ìṣe tó wá kù sí ara rẹ̀ látàrí pele lẹ́lẹ̀ ìyẹn ògùrò tó kéré jùlọ ní ògùrò kẹta ọ̀hún ní èyí tó kéré jùlọ nǹkan tó wá ní ni okunnú orí ìṣe nìkan ló wá ní okunnú orí ìṣe nìkan ló wà bẹ́ẹ̀ èyí tó dúró bí eléyìí okunnú orí ìṣe àkópọ̀ ẹ̀sẹ̀ gbáragbára ẹ̀jì okunnú orí ìṣe nìkan ló ní pele sí ilẹ̀ ẹlẹ̀ tó kéré jùlọ ní pele orí ilẹ̀ yẹn
okun ní orí ìṣe nìkan ló wá ní, okun ní orí ìró tó ń babọ̀ tẹ́lẹ̀ yẹn ìyẹn ti tán, kò jù bẹ́ẹ̀, ìyẹn ti tán. Àlàyé ẹ̀ náà nìyẹn pé ara kan já, a ní ṣe ìṣirò níbi tó dé dúró, oníkàlùkù àwọn máa gbọ̀n, kò wá ní kí oníkàlùkù nígbà tí ò sí àlàyé tó mọ́yán lórí, tí ò sí àlàyé tó yege. Tá a bá lè ta àwọn tí kìíní kan ló bó àwọn ọmọ wa tó wà ní SS classes, ẹ jẹ́ kó máa bí mo ṣe ń fọ́ ní Yorùbá wa ni mo tún tu nǹkan tó jẹ́ ní Gẹ̀ẹ́sì ọ̀hún mo ń tu, torí pé bọ́n ṣe ń kọ báyìí ọlá pé kì í ṣe òun náà yìí lò ní yàrá ìkẹ́kọ̀ọ́ wọn, ọ̀n tí ìlú Yorùbá ní yàrá ìkẹ́kọ̀ọ́ wọn. Bí mo ṣe ń fọ́ ní èdè wa yìí, mo tún tú nǹkan tí mo ṣàbí pé àkópọ̀ mo ní òun ló jẹ́ máàsì, ìyẹn bí àṣà lálá òun náà ní wọ́n fún wa èyí tó máa fi gí kọ, bí àṣà lálá wọ́n fi gí kọ́. Mo ní ó tún wá ní àìtì ògùrò, mass times acceleration due to gravity times height. Orúkọ náà ló ṣẹlẹ̀ sí okun lórí ìṣe kinetic energy, gbogbo ẹni mò ń tù. Ó ní àkópọ̀, ó ní okun lórí ìṣe, gbogbo ẹni mò ń fẹnu lù, ǹjẹ́ ó rù síbì kan, ó kàn jẹ́ pé mò ń tù, tójú tí mò ń tù yẹn nìkan ló yàtọ̀. Àtẹni tó wà ní ilé ẹ̀kọ́ àti ilẹ̀ bá, àtẹni tó bá ń pàdé ní àwọn ọmọ rí nǹkan ṣe, àtẹni tó bá a ní pé ẹ̀kọ́ àwọn ìmọ̀ ìjìnlẹ̀ yìí science classes yìí pé ó lágbára òun láti ń tù ìbá ẹ̀ta àti ìrẹ́ni bá sọ fún àwọn tó kàn, torí ọ̀pọ̀lọpọ̀ tó súnmọ́ nígbà tó kàn ọ̀pọ̀ tó súnmọ́ ní túmọ̀ òpó kọ̀, mo ti tàwọn lóbó wọ́n ti ń tẹ̀lé wọ́n ti ń kọ, àwọn tó tún wá rí lórí ayé wọn kò ń kọjá ẹ̀ lọ ní ọ̀jẹ́ kí àwọn tó kàn kọ́ lè máa rí àbí nǹkan tó máa kọ́ lórí ibà ẹ̀ kì í ṣẹgbẹ́ nǹkan tó máa kọ́, because torí pé olùkọ́ tó ń kọ́ wọn kò yọ̀ǹda ààyè láti pé kò ń ṣe. Mo rántí ìgbà táwà ní ilé ẹ̀kọ́ ìbádàpọ̀ ìmọ̀ ìyẹn yunifásitì, akàn jẹ́ lẹ́ṣọ́nà ni àwọn agbára tí ń kọ́ wọn nínú, because wọ́n ti kàwé tó ń kọ́ wọn kẹ́yìn ó ti pẹ́, ọ̀dẹ̀ ráyè lọ sórí ìwé ọ̀ láti kọ́ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ mọ́, wọ́n pẹ̀lú àwọn ní lẹ́ṣọ́nà gbogbogbò wọn ọmọ sórí mọ́, wọ́n ti gbàgbé kódà ìdánwò duplicate náà máa ń lò, duplicate láti ìdánwò duplicate àwọn akọ̀ tó ń yí àwọn ẹ̀yọkà òǹkà tó wà náà wọ́n yí padà díẹ̀díẹ̀, òun gbọ́dọ̀ kí fi máàkì dáadáa, wọ́n kò buwọ́lù gbùrùgbùrù ní. Mo rántí ọjọ́ tá a ṣe pépà kan lọ lọ́wọ́, ìdánwò kan lọ lọ́wọ́, wọ́n kọ̀ tó wá dé àwọn ẹmẹsẹ̀ wọn yẹn tọ́bẹ̀ sí ní yí àwọn fígọ̀ yẹn padà, wọ́n pa wọ́n rẹ́ tó ń tukọ̀ èyí ṣe lè. Èmi nìkan gan láàrin àwọn bí 50 tó wà nínú yàrá ìkẹ́kọ̀ọ́ tó mú wà yẹn, àwùjọ bí èmi nìkan ló ń ṣiṣẹ́ lọ tẹ́lẹ̀, èmi nìkan ìgbà tó yẹ pé mò ń kà tí mò ń fọpọlọ pé tí mo yẹ lọ tẹ́lẹ̀, èmi kan nígbà tó wà bẹ̀rẹ̀ sí ní pa àwọn figures, àwọn value tó bẹ̀rẹ̀ sí ní pa wọ́n rẹ́, wọ́n kọ̀ lẹ̀ ni tí mo mọ̀ pé eléyìí tó pẹ́rẹ́ ní olùkọ́ ọ̀hún kọ́ wá sanwó ẹ̀ ló ń wá kiri lẹ̀, kọ́ wá sanwó ẹ̀ àjọjà, torí àjọjà nílé ọ̀tọ̀ iléèwé ọ̀hún tó yẹ pé I led a protest against the man, I led a protest against the man. Kí ni mo fẹ́ fàyọ̀ ní pé àwọn olùkọ́ wa ọ̀hún kì í ṣe ẹ̀dùn ní wọn ni pé wọ́n kọ́ owó yẹn nìkan náà wá kiri ìdí iṣẹ́ ọ̀hún, kò rí bí pé èmi fẹ́ gbogbo kan tí akẹ́kọ̀ọ́ tí mo ń kọ́ èmi fara mi mo fowó ara mi ṣe gbogbo àtàwọn tájọ iṣẹ́ ọ̀hún papọ̀, àwọn la fi owó ara wa ṣe. A kàn ń fẹ́ ó ní mission pé ọ̀la kò lè dáa fún ìran wa, mission wa náà nìyẹn. Ṣùgbọ́n àwọn akẹ́kọ̀ọ́ àwọn olùkọ́ tá ní sílé ìwé wọ́n kàn ń ṣe ègúsí wọn nílé ìwé lọ́dẹ owó tó máa pa lọ sílé náà wá kiri ọ̀tẹ̀ bọ́mọ akẹ́kọ̀ọ́ gan tẹ̀ gbé
ìbéèrè wá fún wọn ọkàn ní dáná ó bí wọ́n léèrè jù wọ́n jágbe mọ́ ọ̀tẹ̀niláyà kan láti bí wọ́n ṣé wọ́n ló fẹ́ wojú tíṣà ní pé wọ́n bí léèrè tíṣà tó lọ gbóngbóngbóngbóng tirẹ̀ jẹ́ pé orí òkè ẹ̀ pé ṣùgbọ́n tí ìdùnnú ilé tí mo ń ṣe yìí ti ìdùnnú ti dùn mo fi ń ṣe ìwúrí ló fún mi pé mo tẹ̀ ń ṣe pé àyè gbà mí pé mò ń ṣe ìwúrí ló fún pé mo tẹ̀ lágbára àti máa ṣe ìwúrí ló fún mi ní tèmi inú mi dòre nǹkan tó wà lè ti mú ní èèyàn dùn kì í ṣe olùkọ́ ló máa jèrè rẹ̀ àwọn tó ṣe fún wọn jèrè bẹ̀rẹ̀ pẹ̀lú àlàyé nìyẹn kò tún sí àlàyé mi tó jù bẹ́ẹ̀ lọ ìwọ̀nba àlàyé tó kọ̀ wá kò ní pé ní àpapọ̀ okùnú àwọn ara wọ̀nyí àpapọ̀ okùnú wọ̀nyí ní ìkóríta olúkálukú ìkóríta ti tí ìkóríta ti ú ìkóríta ti wí àṣojúdá pé láti ti òkè yẹn o kò sí gbígbé là ń bẹ̀ okùnú orí ìró ló wà ń bẹ̀ ibikíbi tó bá ti wà láàárín kó tó forí sọlẹ̀ méjèèjì yóò ṣiṣẹ́ kapọ̀ tó bá ti wá forí sẹlẹ̀ o kò sí ògùrò ń bẹ̀ náà mọ́ okùnú orí ìṣe ló wà ń bẹ̀ ìyẹn lé ènìyàn ní abala méjì ta ní lábẹ́ okùnú tó ní ṣe pẹ̀lú okùnú àìlófò conservative energy okùnú àìlófò láti yọ abala méjì yìí pé ká yànnàná àkọ́kọ́ rẹ̀ lórí ara tó ń jálulẹ̀ àti lórí iṣu alásòrò àti yànnàná ara tó ń jálulẹ̀ báyìí ní ẹ̀kọ́ tó wá ń bọ̀ àwa lọ pa ilẹ̀ sórí tí iṣu alásòrò pendulum bí àwọn okùn inú yìí bó ṣe lọ sí láti orí okùnú orí ìró lọ sí okùnú orí ìṣe bó ṣe ń ṣiṣẹ́ tì sí bó ṣe bára wọn jọ rìn tì sí bó ṣe ń